ọlọ́run sọ́nà Suratu A'raf lọ́ni wanada ashabul jannati ashaban nar àwọn ọmọ àlìjẹ́nà inṣáàlá a padà pé tàbá gbádùn tán ní ẹwọ gan a tún ní ọjà táti máa pàdé ní every Thursday gbogbo wa bá ṣe wà yá padà ríra wa lálìjẹ́nà inṣáàlá tá a bá sì di ọjà yẹn a wà mọ́ fáìn sí tàbá ti dé ẹ̀ báyìí sóòpọ̀ ọjà ni kò ní ta fẹ́ rà náà ọlọ́run fẹ́ ká tún ríra wa ya fashazil kayfa al-hal amir ló ní kò sí ustaz mọ́gbà gbogbo wọlé àsátínà gbogbo àwọn ìyá kọmọ́ra ìta àwọn ọba wọ́ta mọ̀ nígbé masha Allah inú ó mọ̀ dùn síra wa gan àmọ́ ń gbà tábà fi dílé àwọn ẹwà kan tó ti join ara wa ẹwà yẹn kìí sàwọ́lá ni wọ́n fẹ́ kí àwọn ìyàwó wa tán bá ti wò wá báyìí ẹwà yóò tún join mọ́ ti wọn náà àwọn ìyàwó ọba tó máa fáyìn sí lójú wa pé ó tún ti yàtọ̀ káláyé ní kílẹ̀ ìyàwó èèyàn sọ tí wọ́n sọ fún ìyàwó èèyàn pé ó ti yàtọ̀ sí o pé ní ọlá yìí náà ni ọlọ́ọ̀lọ́ àmọ́ bẹ̀ àwọn náà ni ẹ̀yìn náà ti yàtọ̀ bẹ́ẹ̀ sí lọ́jà kọ́rè àwọ̀ adọ́jà ìlara wọn kan àwọn ti lọ bẹ̀yẹn rí iná díẹ̀ tó rọra jó wọn kò fàwọ̀ wọn lẹ̀ kódà nígbà tó jù wọn sínú omi bàbá tí wọ́n pàdé òun wọ́n ní Amir wọ́n ní àbúsọ́lẹ́à ara yìí ò sí ìpínlẹ̀ wá jàtọ̀ sáwà ní olébẹ̀ rí ní yàrí òun wà lọ kásẹ̀gbẹ̀ kan onílé sí báwà sí ṣe átún àmọ́ òwú ẹ̀gbá ó dàgbẹ́ wọ́n jẹ rìbágbà ẹ̀ náà lè sọ fún yín ní owó nápò kí lá fẹ́ ṣiṣẹ́ rí kan lọ́sá ti sánú ẹsàbọ̀ sí bíbá gbà tí ó bá fi di next market ara ti ẹnu ti dàbí tiwa torí pé Ọlọ́run fẹ́ kí náà rẹ̀ bàjẹ́ ó náà tó máa bẹ̀ lọ́n pé wọ́n fẹ́ mọ̀ fí mi sí ẹ̀yẹ Ọlọ́run ló dá abọ́wọ̀ náà fọ́kọ́ àwọn tá a bá délé á padà rántí pé Joseph ń kọ́ bọ́ì tó mọ máàsì kan báyẹn Ọlọ́run jẹ́ wọn kú sórí Islam tí wọ́n bá ti kú síbẹ̀ ìdí ò padà ṣẹlẹ̀ lásán yìí o Ọlọ́run wá fẹ́ fi hàn wá pé ń jìyà o but níbẹ̀ a wà pé tó torí pé ògiri ńlá kan ló wà láàrin wa tó ń pè ní A'raf àwọn ní lágbájá fanada ashabul jannati ashaban nar qad wajadna ma wa'adana rabbuna haqqan a ní gbogbo àdéhùn tó ṣe fún Al-Qur'an ní gbogbo láti àtúrí jù ẹ̀rọ but ẹ̀rù bà wá o fahal wajadtum ma wa'ada rabbukum haqqan gbogbo ìyàtọ̀ ní ọmọ náà jẹ sẹ́yìn náà rí qalu na'am a ń jẹ ségé yà bíbá yìí àwọn gangan ni yà fa'adhana mu'adhdhin láàrin àwọn méjèèjì olùgbòkè kan pẹ̀lú la'natullahi 'ala al-kafirin ṣé rí pé kí bí Ọlọ́run bá gbogbo tó ṣàìgbàgbọ́ nípa ọjọ́ yìí torí ẹ̀ tọ́mọ̀ náà bá fẹ́ wọ́n gẹ́gẹ́ lọ sí Suratul Mulk qala lahum khazanatuha àwọn tí wọ́n ń sọ́lẹ̀kùn náà mọ̀ wò pé bí wọ́n ò ṣe láàánú tó kó láàánú Ọlọ́run dá wọn sọ pé alayha malaikatun gilazun shidad la ya'suna Allaha ma amarahum wa yaf'aluna ma yu'marun kó láàánú kankan àdámọ́ wọn ni pé kí nǹkan mọ́ sí wọn láàánú àmọ́ wàláì yóò tún gbé wọn níbi kan tó wọ́n ní alam ya'tikum nadhir sẹ́nìkan kò sọ nípa ọjọ́ yìí fún irin qalu bala wa rabbina wọ́n kú sọ àwọn lọ klọ́bù gbà
qala lahum khazanatuha alam ya'tikum nadhir. Ọlọ́run yìí ṣe kíní yìí ò kì í fìyàn sínú àfikún ti rán nìkan tí ó sọ nígbà míì táà fáwọn bá wọná ọlọ́run ti gbọ́nà orí inú tí a kò ní tẹ̀lé ọlọ́run ṣe wá bẹ́ẹ̀. alam ya'tikum nadhir tẹ́nìkan kò wọ́n mi ní qalu bala ja'ana nadhirun fakadhabna. Bí wọ́n ṣe ń jíṣẹ́ rẹ̀ ọlọ́run fún wa ní máa wo àbọ̀ onírùngbọ̀n ẹ́ èmi ló bá sọ̀rọ̀ àwọn èèyàn sọ̀rọ̀ bẹ́ẹ̀ lè ní pẹ̀lú ìgbéraga yóò ní sórí ní 1960 ọ̀rọ̀ 1960 kọ́ lè mímọ̀ sọ iná ló fi ṣeré. àwọn ọmọ náà tó wá padà pè wá o àfíìdù àlèyà ẹ fún wa díẹ̀ mimma razaqakumullah tẹ́rí ọgbọ́n burúkú wọn àmọ́ tí mẹ́lọ́dọ̀ ọ̀hún ní dárúkọ oúnjẹ kan pàtó anything tẹ́ bá rí bẹ̀yẹn kan ẹ fún wa lómi àbí anything a dáhùn pé ó bá wù wá ká fún yín inna Allaha harrama hadha harramahuma ọlọ́run ti sílé ìwọ̀fẹ́ ìyẹn lè tọ́ o. So àwọn kan wọ̀nyí final destination ẹnìkọ̀ọ̀kan wa ọlọ́run jẹ́ ó jẹ́ àlìjánà tí wọ́n jẹ́ o. Ara wọn àǹfààní tá a lè ṣe páà ń wá sí ìjókòó báyìí òun náà ní ká máa bẹ lọ́wọ́ wípé àwọn nǹkan tá à ń gbọ́ yìí ọlọ́run jẹ́ àrímọ́ lò ọlọ́run jẹ́ owó lóníṣẹ̀mí wa.